láì lè ṣe fún mi nílé ẹ̀rọ tí mo ti rò pé mi àti àwọn àfààní ọ̀pọ̀lọpọ̀ kọ́ọ̀tù ní ọ̀fìn náà. ṣọ́ọ̀bù náà ìwọ ni kò máa fàájà ṣọ́ọ̀ṣẹ́ ń fàájà ni. mo ṣàmù má bẹ̀rẹ̀ ní kí ọkùnrin ṣó ti lọ. létà ọ̀ ara gbé. wọ́n ní promise mi o. má fọ́ ọ̀nà mú àpẹ̀lú ẹ̀ náà. kí ló ṣe owó dà? wọ́n wọlé lọ. kí ló lè wo owó ẹ̀? tó ta lé síbi fún wa ni. ẹbẹ̀ ti sí fún. kí ló ṣe? àwọn tó ti bọ̀. kí ni mo máa change ẹ̀ fún ẹ lọ́sàn-án ṣé o máa sọ fún ẹ ó kí o mọ̀ pé client méjì ló wà nílé tẹ́lẹ̀. méjì ni àwọn kìnnìún. so bí ẹ ṣe lọ sìn àwọn pẹ̀lú pé tí ẹ náà bá ti wá lọ ìgbà ẹni tó máa wọnú ilé o ti gbọ́ kí ló ṣe ẹ́. kọ́sẹ̀ àwọn ọ̀gbìn náà. ọjọ́ máa pa ẹ́ nítorí ọ̀rọ̀ mi. sì ní kọjá lórí ìdílé. ẹ̀mí máa rọ́jú náà. bí àìsàn kí ni àǹtí ẹ ti fẹ́. méjì. ọlọ́pàá méjì ló máa pè wọ́n. kọ́tì.